Ẹ káàsán, mo fi àsìkò yìí fẹ́ kí àwọn gbajúgbajà òṣèré wa, mo fẹ́ pè wọ́n sí àkíyèsí kan. Bẹ́ẹ̀ ni, àkíyèsí tí ọ̀pọ̀lọpọ̀ orí tí a lè sọ̀rọ̀. Orúkọ tèmi ni Ààrẹ Almaroof. Mo fẹ́ pe àkíyèsí sí Ibrahim Chatta, Fẹ́mi Adébáyọ̀, Ọdúnládé Adékọ́lá, Sanyeri. Màá lọ sọ́dọ̀ àwọn obìnrin, Fathia Balogun, Níkẹ́ Bella, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń ṣe eré. Nítorí àwọn eré kan tí mò ń wò lórí ìdí tí mo fi dárúkọ àwọn yẹn, mo rí pé àwọn eré Yorùbá gidi ni wọ́n ń ṣe, kò ń ṣe eré ṣèdí bálabàla. Wọ́n mú wa padà sí memories 80s, wọ́n ń dá wa padà sẹ́yìn 70s 60s 50s nígbà tó ń tẹ̀ tí ìbírú àwa báyìí. God bless you. Àkíyèsí mi kéré gan. Ṣé rí àwọn orúkọ tá a máa ń sọ eré tá a fẹ́ ṣe? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ try láti máa wò bóyá èèyàn kan ti ní orúkọ yẹn tẹ́lẹ̀. Téèyàn kan bá ti wá ní orúkọ yẹn tẹ́lẹ̀, ẹ fi nǹkan kan tó máa jẹ́ kí orúkọ tí yẹn yàtọ̀, ẹ fi sí. Kì í ṣe pé nítorí pé mo ní Mohati Atọ́nà by Fẹ́mi Adébáyọ̀, irọ́. Fẹ́mi Adébáyọ̀ yẹn kọ́ ló máa hàn. Orúkọ tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ yẹn ló máa hàn. Ẹ bá wa make adjustment lórí ẹ̀. Mo fẹ́ wo fíìmù Atọ́nà kan sìn, ìkan sọ Atọ́nà. And wọ́n dẹ̀ ń gbé wá, ìtọ́jà ẹ fẹ́ wò níhùn ni, àwọn á rí 1 year 9 months 6 months, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àkíyèsí fún Fẹ́mi Adébáyọ̀ lórí jagunjagun tó ṣe. Ẹ ní láti wá àwọn èèyàn tí ó máa wà ní orí YouTube. Ẹ ní ẹnjìníà gidi. Àwọn kan ń gbé orúkọ jagunjagun àti picture yẹn, wọ́n fi ń sí sórí movie mi. Before you know it, wá rí pé action. Mo ti sọ fáwọn yẹn pé tẹ́ ẹ bá ti fẹ́ wo original jagunjagun yẹn, tẹ́ ẹ bá ti wọlé bá action ni tó fi parí. So kíní yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àkíyèsí ẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ movie là ń wò. Ẹ wò, movie tí mo fẹ́ wò ó sì gan. Nǹkan kan tá a bá jókòó lé tá à ń ṣe fàájì wa lé pé ká wo fíìmù. Ẹ jẹ́ ká mọ àwọn nǹkan tá a fẹ́ search. Tí n bá search fún ọ̀gá ń sìn, ọ̀gá tó máa jáde máa tó bí 6. Tí n bá search fún pé mo fẹ́ wo ọmọ òrukàn sìn, ọmọ òrukàn tó máa jáde máa tó bí 6. Ẹ jẹ́ ká fi àwọn ìyàtọ̀ kan sí àlè gẹ́ẹ̀tì ẹ̀. Ọ bóyá kẹ́ ní Atọ́nà 2023. Èèyàn á fi sí àbí Atọ́nà 20. Kíní yẹn á tún jẹ́ ká lè máa rí fíìmù tá a fẹ́ wò. Ọ̀pọ̀lọpọ̀ fíìmù yín tó jáde táwa fẹ́ wò, ọ̀pọ̀lọpọ̀ ń lo orúkọ yín, wọ́n wá fi background yín, wọ́n á fi síbẹ̀, kò jẹ́ ká mọ nǹkan tá à ń wò. Ẹ̀yin èèyàn, tó bá jẹ́ pé ẹ notice nǹkan tí mò ń notice yìí, ẹ bá mi share kíní kó dọ́dọ̀ àwọn tí mo dárúkọ yìí. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ nìyẹn. Ó wù wá ká máa wo eré ìbílẹ̀ wa. Àmọ́ tá a bá ti gbé sí, tá a bá search, nǹkan míì la máa ń rí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa make adjustment yẹn, gbogbo ẹ̀yin òṣèré. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o, à ń gbádùn yín gan o.